Ah, Ọlọ́run ṣàánú wa ni. Yìí tí mo mú wá fún yín. Àwọn èèyàn náà send ẹ̀ sí mi. Wọ́n ní Yorùbáwùyí tún gbà wá. Gẹ́gẹ́ bá ṣe ti ṣe ti brother wa ń jọ̀wọ́. Tọ́lọ́run dẹ̀ ṣe tí Ọlọ́run gbé àánú dìde fún. Ẹ̀yin èèyàn mi, ẹ jọ̀ọ́. Yìí tí mo tún mú wá ń sìn. Bẹ́ ṣe bá mi share ti brother wa ń jọ̀wọ́. Tọ́lọ́run jẹ́ kí wọ́n rí àánú gbà. Tó jẹ́ pé lọ́wọ́ yìí sìn, ara ẹ̀ ti balẹ̀. Ọlọ́run lo governor Ọ̀ṣun state láti jẹ́ kí ara ẹ̀ balẹ̀. Ọlọ́run lo ẹnìkan láti interview ẹ̀. Ọlọ́run wá lo ẹnìkan láti send ẹ̀ sí Yorùbáwùyí. Ọlọ́run wá lo Yorùbáwùyí láti gbé jáde. Ọlọ́run wá lo ẹ̀yin láti share káàkiri. Tó fi jẹ́ pé àwọn family onítọ̀hún wọ́n padà rí. Governor Ọ̀ṣun state, Jackson Adeleke, governor, senator, ẹ ṣeun. Tí wọ́n dẹ̀ ń tọ́jú ẹ̀. Àti ẹsẹ̀ sí governor Alhaji Teslim, ẹ ṣeun. Ìmí iná tún gbé wá fún mi ó ní Yorùbáwùyí ìjọba wa polongo. A mọ̀ pé àwọn èèyàn ń wo ṣú ẹ. Bá wa pariwo síta. Ẹ jọ̀ọ́ arábìnrin tí mo fẹ́ show fún yín. Ọmọ èmi àti yóò ní dirinṣẹ́ ìbànújẹ́. Ojoojúmọ́ ni mo máa ń sọ lórí ìkànnì. A ní ṣìṣe, a ní kan ìdààmú. Ìdààmú kéré ó tóbi, wàhálà kéré ó tóbi, fìtínà wa kéré ó tóbi, kò ní jẹ́ ìpín mi àti yín. Ó lágbára o. Nǹkan ń ṣẹlẹ̀. Nǹkan ń kán lábẹ́ ọ̀run tá wà yìí. Mẹ́wàá ń ṣẹlẹ̀. Arábìnrin yìí ó lóun wá àwọn fámílì ìyá òun. Àti Mali ló ti wá. Ó ní ẹ jọ̀ọ́. Ó wá dùn mí ẹni tó interview ẹ̀ kò fi nọ́mbà ẹ̀ síbẹ̀. Bóyá tẹ́ bá wa pín. Ẹni tó interview ẹ̀ náà, òun náà lè come across ẹ̀. Kó lè mọ̀ pé ó ní láti ṣe show mi. Láti fi nọ́mbà òun síbẹ̀. Ó lọ́dọ̀ òun lobìnrin yìí wà. Mẹ́wàá ń ṣẹlẹ̀ o. Ẹ wo ẹnu oníkàn láti ń gbọ́ pọ̀n. Ẹnu ọdẹ láti ń gbọ́ mọ́tá. Kò yí sí láti fẹnu mi sọ fún yín. But máa fẹ́ kẹ́ ẹ gbọ́. Kẹ́ ẹ fi etí ara yín gbọ́ fún ara yín. Ní tó ṣẹlẹ̀ ni pé ìyá mi on notice pé bóyá èmi àti bàbá mi ní nǹkan papọ̀. Pé nǹkan bẹ láàrin wa. Ṣé bóyá ni àbí nǹkan bẹ láàrin yín? Nǹkan bẹ láàrin wa. Nígbà tí ẹ wà ní ọmọ ọdún 20. Bẹ́ẹ̀ ni sà, bẹ́ẹ̀ ni. Okay, ẹ continue. So ìgbà tí ìyá mi bẹ̀rẹ̀ sí ní wò pé kí ló ṣẹlẹ̀ kíníkan pé nǹkan bẹ láàrin ẹni ìyá àti ọmọ yìí. So ìgbà tí mo wá pé 21 years. So ìyá mi wọ́n notice pé mo lóyún. So wọ́n á pè mí pé ta ló fún ẹ lóyún, ta ló fún ẹ lóyún. Àwọn sábà mọ ẹni tó fún ẹ lóyún. So kò dẹ̀ ṣe sọ síta pé bàbá mi ló fún mi ní oyún. But gbogbo ìgbà tí ìyá mi bá fi lè pè mí pé ta ló fún ẹ lóyún, ta ló fún ẹ lóyún. So àá mọ̀ wò pé kí ló dé ìwà arábìnrin yìí tó bá sàtọ̀ àsìkò ọmọ yìí máa mú ẹni tó fún ní oyún wá. Tí dáàdì yín máa ń sọ. Bẹ́ẹ̀ni. Okay. So tí dáàdì mi máa ń sọ nìyẹn pé ó máa mẹ́ni tó fún lóyún, máa mú ẹni tó fún lóyún wá. So ọ̀rọ̀ yẹn le débi pé ìyá mi wò pé tóun ọba jáde sọ̀rọ̀ yóò kàn máa di ọ̀rọ̀ tó máa tóbi ni. So wọ́n pe gbogbo àwọn ẹbí, wọ́n pè wọ́n jọ. So wọ́n mú ọjọ́ pàdé tí gbogbo wa máa péjọ tájọ máa ṣe pàdé. Ẹ kú dédé àsìkò yìí o. Ẹ kú dédé àsìkò yìí o. Ìyẹn wa tẹ́ ń wò mí nílé lóko. Orúkọ mi ò yí padà. Ṣọlá káfíńtà náà ní ń jẹ́. Ṣọlá káfíńtà. Mo ní mẹ́wàá ń ṣẹlẹ̀. Àwọn kan sọ pé mẹ́wàá wo ní ń ṣẹlẹ̀. Ẹni ìjọba bá ní ń pera rẹ̀ lọ́mọkùnrin. Adìẹ tí ò sì tí ì kú kò tí ì mọ irú ikú tí ó pa ọ. Bẹ́ẹ̀ni, ẹni tí ò tí kú kọjá ìdánwò. Kí wá gbọ́rọ̀ lẹ́nu arábìnrin yìí. Ẹ lè mọ̀ pé mẹ́wàá ń ṣẹlẹ̀ lábẹ́ ọ̀run. Ẹ tẹ̀lé mi ká lọ. Arábìnrin, ẹ káàsán o. Káàsán sá. Káàsán. Ẹ jọ̀ọ́ ẹ sọ̀rọ̀ sókè. Ẹ káàsán sá. Ohùn mi lókè ju ohùn kò lè sọ̀rọ̀ dáadáa. Ẹ káàsán sá. Ẹ jọ̀ọ́ kí lorúkọ yín? Adéọlá lorúkọ mi. Adéọlá. Ẹ ti ń pè mí ó ti tó bí ọ̀sẹ̀ bíi 3 sẹ́yìn báyìí. Tẹ́ ẹ ti ń pè mí. Tẹ́ ẹ sì sọ pé ẹ fẹ́ bá mi sọ àwọn ọ̀rọ̀ kọ̀ọ̀kan. Ìgbà tí mo wá listen sí yín, mo rí pé ọ̀rọ̀ yìí kọjá òye mi. Ó kọjá èmi náà. Ó kọjá tèmi nìkan lè dá gbọ́. Ó kọjá tèmi. Wọ́n á bi yín pé iṣẹ́ ẹ lè wá. Ìlú wo lẹ sọ pé ẹ wà? Mali ni mo ti wá. Mali lẹ ti wá sí Nàìjíríà. Kábíyèsí Ẹ dákun ìjẹ́ lè ṣàlàyé fún gbogbo ayé ìǹtẹ́ ló ṣẹlẹ̀ láti ìbẹ̀rẹ̀ tó fi dópin. Bẹ́ẹ̀ ni sà. Ẹ kú dédé wọ̀nyí mo kí gbogbo ara lé. Àwọn náà kí. Orúkọ mi ni Adéọlá. Nítorí gbé mi wá láti Mali wá sí Nàìjíríà. Ó jẹ́ tó máa ń dùn mí lọ́pọ̀lọpọ̀.
ṣùgbọ́n màá ṣàlàyé fún ẹ̀yin ará lé kẹ́ lè gbà mí ní ìyànjú. ìyànjú àbí ìmọ̀ràn Yorùbá yìí gan dán lẹ́nu yín mọ́. Ará Mali. Ìmọ̀ràn kẹ́ lè gbà mí ní ìmọ̀ràn. Ní tó ṣẹlẹ̀ ni pé mò ń gbé pẹ̀lú àwọn òbí mi méjèèjì, ìyá àti bàbá. So mo jẹ́ ọmọ ọdún 20 years ìgbà tí mo fi ń gbé lọ́dọ̀ wọn. So ní tó wá ṣẹlẹ̀ ni pé ìyá mi àti bàbá mi máa ń ní ìjà. So ìjà yẹn dé. Wọ́n máa ń jà. Kí ni nǹkan tó máa ń fa ìjà wọn gan-an? Bí kán máa gbọ́ra wọn, èkí ń gbọ́ra wọn yé, so ní máa ń fa ìjà lẹ́kọ̀ọ̀kan. Kí ni ń fà tí wọ́n fi gbọ́ra wọn yé? Ní tó ṣẹlẹ̀ ni pé ìyá mi wọ́n notice pé bóyá èmi àti bàbá mi ní nǹkan papọ̀. Nǹkan bẹ láàrin wa. Ṣé bóyá ni àbí nǹkan bẹ láàrin yín? Nǹkan bẹ láàrin wa. Nígbà tí ẹ wà ní ọmọ ọdún 20. Torí kí ni? Ok, ẹ continue. So ìgbà tí ìyá mi bẹ̀rẹ̀ sí ní wò pé kí ló ṣẹlẹ̀ kíníkan pé nǹkan bẹ láàrin ẹni ìyá àti ọmọ yìí. So ìgbà tí mo wá pé 21 years, so ìyá mi wọ́n notice pé mo lóyún. So wọ́n á pè mí pé ta ló fún ẹ lóyún, ta ló fún ẹ lóyún. Àwọn sábà mọ ẹni tó fún mi lóyún. So kò dẹ̀ ṣe sọ síta pé bàbá mi ló fún mi ní oyún. Gbogbo ìgbà tí ìyá mi bá fi lè pè mí pé ta ló fún ẹ lóyún, ta ló fún ẹ lóyún. So bàbá mi máa wò pé kí ló dé ìwà arábìnrin yìí tó bá sàtọ́ àsìkò ọmọ yìí máa mú ẹni tó fún ní oyún wá. Tí dáàdì yín máa ń sọ. Bẹ́ẹ̀ni. Ok. So tí dáàdì mi máa ń sọ nìyẹn pé ó máa mẹ́ni tó fún lóyún, máa mú ẹni tó fún lóyún wá. So ọ̀rọ̀ yẹn le débi pé ìyá mi wò pé tóun ò bá jáde sọ̀rọ̀ yóò kàn máa di ọ̀rọ̀ tó máa tóbi ni. So wọ́n pe gbogbo àwọn ẹbí, wọ́n pè wọ́n jọ. So wọ́n mú ọjọ́ pàdé tí gbogbo wa máa péjọ tájọ máa ṣe pàdé. Mọ́mì yín lọ pé ìpàdé mọ̀lẹ́bí lórí yín àti dáàdì yín. Ok. So wọ́n pè pàdé. So ó kù bóyá bí ọjọ́ méjì tí àwọn ẹbí mú pa máa ṣe pàdé. So bàbá mi kàn pè mí pé kí n jẹ́ ká lọ. So àkóso mọ́tò wọn, so ó di gáréjì. Kí la fẹ́ lọ ìwọ ṣàmà ọmọ 21 years. So gáréjì tá a wà tá ti fẹ́ wọ ọkọ̀. So lẹ́nìkan ti wá, arákùnrin kan ti wá tó ti wá bá wọn pé báwo ni ọ̀rọ̀ tá a jọ sọ. Bàbá ní ọkọ̀ náà ni. So owó nǹkan sáré tí wọ́n kawó lé wọn lọ́wọ́. Ìyókù nǹkan wọn láwọn máa ṣe transfer sí àkáǹtì wọn. Bá mi bọ̀lẹ̀ wá ń lọ ìwọ sáàmọ̀ wò rí sáàmọ̀ wò. So bá a ṣe ń lọ. Ìgbà tá a ṣàfi débi ìlú tá à ń sọ yìí, ibo ni ìlú tàwa wọ́n ní Mali ni. Kò sí wàhálà. Ìlú yìí ni mo wà tí mo fi bí àkọ́bí, tí mo fi bí ẹlẹ́ẹ̀kejì, tí mo fi bí ẹlẹ́ẹ̀kẹta. Ẹ dákun, ta lẹ bí ọmọ mẹ́ta fún? Bàbá mi ni mo bí ọmọ mẹ́ta fún. Ìṣọ́ọ̀kì o. Ìgbà tẹ́ dé Mali, ṣé gbogbo ará ilé ò mọ̀ yí pé Mali lẹ wà ni? Kò sí anybody, kò sí ẹnì kankan tó mọ̀ nítorí pé fóònù tí mo mú kò láti Nàìjíríà wọ́n ti gbà lọ́wọ́ mi, bàbá mi ti gbà lọ́wọ́ mi. SIM card láì tí mo fi ń pe àwọn èèyàn wọ́n ti kan. So wọ́n rà mí tuntun ni wọ́n rà fún mi pẹ̀lú SIM card. Ẹ má bínú, ṣé àwọn tí wọ́n wà ní Mali yẹn ṣé wọn ò mọ̀ rí yín ní rí pé ẹ̀yin àti bàbá yín lẹ́jọ́ ní nǹkan pọ̀ ní àbí? Kò sí anybody tó dá wa mọ̀ rárá nítorí a wá láti ìlú kan sílùú yẹn ni. So àjẹjọ ń gbé bí lọ́kọláya. Ẹ̀yin àti dáàdì yín ẹjọ́ ń gbé bí lọ́kọláya. Bẹ́ẹ̀ni sà. Inú tí yín náà dẹ̀ dùn sí i. Ó jẹ́ tó máa ń bà mí nú jẹ́. Mi ò believe. Ok. Kí wá ní nǹkan tí ó dé tẹ́ fi báwo lẹ ṣe alábàápàdé àti pé ṣé ẹ mọ̀ nọ́mbà mọ́mì yín lórí tẹ́ fi lè pè á dà fún interview àyè, á dà fún ẹ. Kò sí nọ́mbà kankan tí mo mọ̀ lórí. Kò sí nọ́mbà 21 years. Ọjọ́ orí yín ṣe tó yìí. Bẹ́ẹ̀ni sà. Kí ló dé? Kò sí nǹkan kan tó pé mi ìgbà tí mo mọ̀ pé bó ṣe máa rí láti lè ní. So wọ́n dẹ̀ ti gba SIM card, wọ́n ti gba fún gbogbo ẹ̀ ni wọ́n ti gbà lọ́wọ́ mi. Bó lẹ ṣe alábàápàdé mi lórí social media? Bí mo ṣe mú fún pé bí kò sáà ṣe kó ṣe, so mo ṣe wọ Facebook, ibẹ̀ ni mo ti rí pé solar capital tí mo dẹ̀ rí pé àwọn èèyàn máa ń sọ ẹ̀dùn ọkàn wọn, true life story wọn, tí mo rí pé wọ́n ṣe máa ń sọ, tí wọ́n máa ń gbà wọ́n nímọ̀ràn. Mo ṣe wá wò pé mo gbọ́dọ̀ rí ẹni yìí kí mi náà sọ life story life tèmi náà fún wọn. Ok. Ṣé gbogbo ìgbà tí ẹ ń wo Facebook ẹ rí àwọn family mọ́mì yín kankan àbí family dáàdì yín kankan tẹ́ lè hard tẹ́ lè sọ fún pé ìlú tẹ́ wà ní? Mi ì rí kankan. Mo jẹ́ wò pé bí a ti bá dẹ̀ ṣe bá yín sọ̀rọ̀ pé bóyá a lè ṣe padà rí. Gbogbo ẹ̀yin ọmọ Nàìjíríà,
ọ̀rọ̀ lẹ gbọ́ yìí o ẹ dákun torí Ọlọ́run ṣé dáàdì yín mọ ìgbà tí ẹ kúrò ní Mali tẹ́ fi sá wá sí Nàìjíríà? Wọn mọ̀ rárá o, mo jí owó wọn mú tí mo fi dé Nàìjíríà gan. ẹ tó jí owó dáàdì yín mú wá mọ̀ gan ó lè pa bẹ́ẹ̀ni ó lè ẹ pa jọ àwọn ọmọ yín kọ́ ṣe kó àwọn náà wá Nàìjíríà ni? mi kó wọn wá o, mo ti kó wọn ti dáàdì mi, ọ̀dọ̀ dáàdì mi làwọn mẹ́tẹ̀ẹ̀ta wà. kí ni nǹkan tẹ́ wá fẹ́ báyìí tí ẹ fẹ́ kí àwọn ọmọ Nàìjíríà ó ṣe fún yín? kí ni ẹ máa gbọ́ o. mo fẹ́ sọ ohun tó ń dùn mí lọ́kàn, mo fẹ́ sọ fún wọn. Bóyá ibi tí màá ti ń sọ tí wọ́n bá ti ń rí fídíò káàkiri, bóyá màá lè rí ẹbí ìyá mi àbẹ́ anybody tó bá mọ̀ mí tó lè bá mi rí wọn, so tí wọ́n fi mọ ibi tí mo wà lọ́wọ́lọ́wọ́ báyìí mo ṣe ń bá yín sọ̀rọ̀ yìí. Ó dà. So ìdí tẹ́ fi wá bá èmi báyìí ni wípé ẹ ní ìgbàgbọ́ pé tá a bá post fídíò yìí ẹ rí ẹbí mọ̀mọ́ yín àbí ẹbí bàbá yín, wọ́n sì ti mọ̀ wípé yín ti ń ṣẹlẹ̀ yìí ara wọn níná ti ń jó àbí bẹ́ẹ̀ kọ́? Bẹ́ẹ̀ni sà, bẹ́ẹ̀ni sà. ẹ dákun ẹ̀yin ọmọ Nàìjíríà tí ẹ̀ ń wo fídíò yìí ẹ dákun ẹ bá wa share fídíò yìí. Arábìnrin Adéọlá yìí wọ́n láwọn ní ìdílọ́wọ́ wípé àwọn ò tiẹ̀ mọ ilé mọ́ tí wọ́n fi bímọ àkọ́kọ́ bímọ ẹ̀kejì bímọ ẹlẹ́kẹta. ọ̀dọ̀ mi báyìí ni wọ́n wà. wọ́n ní tí àwọn fámílì àwọn bá rí fídíò yìí wọ́n lè kọ̀ǹtàtì mi, tí wọ́n bá kọ̀ǹtàtì mi wọ́n lè fi rí àwọn lè ṣe alábàápàdé. wọ́n ló wù kí lẹ ló wù yín, irú ìgbésí ayé ò lẹ ló wù yín kẹ́ máa gbé nìsín? Ó wù mí kí n máa gbégbé ayé òmìnira, ìgbé ayé òwà gidi, nítorí pé ìgbé ayé tí mò ń gbé ń gbà bí wà pé wọ́n dé mi mọ́ nú ẹ̀wọ̀n ní bí wà pé nú ẹ̀wọ̀n ni mo wà. ẹ̀yin ọmọ Nàìjíríà ọ̀rọ̀ lẹ gbọ́ yìí o, eléyìí tá a mú wá sí ti gbọ́ yín yìí ó lágbára. ohun tó ń ṣẹlẹ̀ ni o, torí àwọn míì sọ pé kí leléyìí ìwọ ni ohun tó ń ṣẹlẹ̀ ni o. ẹni tí nǹkan ń ṣe òun ló mọ̀ pé nǹkan ń ṣe òun. àwa tí nǹkan ò ṣe ká máa gbàdúrà kọ́lọ́run má jẹ́ aburú ṣe wá. àwọn táburú ń ṣe ẹ jẹ́ ká máa ṣàdúrà kọ́lọ́run bá wọn dẹ́kun rẹ̀. àwọn tí ó dẹ̀ tí ì ṣe kọ́lọ́run má jẹ́ ká burú ṣe. ẹ dákun sórí Ọlọ́run ẹ bá wa share fídíò yìí, ẹ bá wa share rẹ̀ sí gbogbo. ẹjọ́ tó yọ Ọlọ́run ni pé ìyá mi wọ́n ní ẹ bá wa share fídíò yìí sí gbogbo group káàkiri. ẹ jọ̀ọ́, if you are seeing this page for the first time, Yorùbáwùyí lórúkọ tèmi, ẹ má scroll ẹ sókè, ẹ subscribe sí YouTube channel yìí, kẹ́ ẹ tẹ notification, because a máa analyse ẹ, àwa máa analyse tí nǹkan báyìí bá ṣẹlẹ̀. A ní àwọn question kọ̀ọ̀kan tá máa béèrè. Ẹni tó bá dẹ̀ wò mí náà, any question tẹ́yin náà bá ní láti béèrè, because níjọ́ kìíní àwọn at least lórí page Yorùbáwùyí ó ti tó èèyàn méjì mẹ́ta tí n bá ní kí n bú kéré tá ti reconnect àti reunite pẹ̀lú àwọn family wọn. Ẹ̀yin ìyá mi, ẹ̀yin bàbá mi, ẹ̀yin uncles mi, ẹ̀yin brothers mi lórí ètò Yorùbáwùyí. Ẹ fi mí lẹ̀, Ọlọ́run ò ní fẹ́ yín náà sílẹ̀ o. Ẹ ń dúró tì mí, Ọlọ́run á dúró tàwọn ọmọ tí yín náà o. À ń gbé show jáde, ẹ ń share káàkiri, ẹ ń comment, à ń opinion tí yín. Ọlọ́run ò ní fọwọ́ tí yín náà sílẹ̀ láì dá sí o. Ẹ bá wa tó pín eléyìí náà káàkiri. Ẹ jẹ́ káwọn èèyàn rí bóyá ti ẹ̀kọ́ mo mọ̀ pé tá a bá ṣe àti ń ṣe àṣìṣe rí. Tá a bá ti ṣe nísìn, àtúrà àwọn tó ní ẹni yìí náà wọ́n á jáde. Now, ẹni tó bá ṣe enjoy wa for the first time, a máa analyse bí mo ṣe sọ lẹ́ẹ̀kan. Ẹ já ká gbọ́. On notice pé bóyá èmi àti bàbá mi ní nǹkan papọ̀. Ní tó ṣẹlẹ̀ ni pé ìyá mi on notice pé bóyá èmi àti bàbá mi ní nǹkan papọ̀, pé nǹkan ń bẹ láàrin wa. ṣé bóyá ni àbí nǹkan ń bẹ láàrin yín? Nǹkan ń bẹ láàrin wa. Nígbà tí ẹ wà ní ọmọ ọdún 20. Bẹ́ẹ̀ni sà, bẹ́ẹ̀ni. Okay, ẹ continue. So ìgbà tí ìyá mi bẹ̀rẹ̀ sí ní wò pé kí ló ṣẹlẹ̀ kíníkan pé nǹkan ń bẹ láàrin ẹnìyá àti ọmọ yìí. So ìgbà tí mo wá pé 21 years, so ìyá mi wọ́n notice pé mo lóyún. So wọ́n á pè mí pé ta ló fún ẹ lóyún, ta ló fún ẹ lóyún. Àwọn sábà mọ ẹni tó fún mi lóyún. So kò dẹ̀ ṣe sọ síta pé bàbá mi ló fún mi ní oyún. But gbogbo ìgbà tí ìyá mi bá fi lè pè mí pé ta ló fún ẹ lóyún. Ẹ ní sùúrù, sister yìí. At age 20, kì í ṣe ọmọ kékeré then. Age 20, ẹ̀yin tẹ́ ń wò mí, ṣé ọ̀rọ̀ ìjòjú lásán lójú yín? Because mo believe pé at age 20, ó jẹ́ kéèyàn mọ ohun tó tọ́ àti tí ò tọ́. At 18 years, ọmọ lè decide ẹni tó lè gorí ẹ̀. Àtẹni tí ò lè gorí ẹ̀.
tó bá ti 18 ó ti adult so age 20 báwo ni bàbá ẹ̀ ṣe ń bá ẹ sùn tó dẹ̀ ń gbà tó dẹ̀ wá rẹ́ni kankan sọ fún ṣé ojú lásán lọ̀rọ̀ ìṣá àbó ní bákan nínú ẹjọ́ ẹ̀yin tẹ́ bá mọ̀ ẹ bá wa kọ síbẹ̀ at age 21 ó wá tún lóyún ìyá ẹ̀ ti notice ó ti ń bí ẹ́ ó ti ń dìjà láàrin ìyá àti bàbá ẹ̀ orí pa méjì tí máa wọn fa mọ̀ gan náà pé kí ló lè fàjà nǹkan kan wà láàrin bàbá ìyá àtọmọ ẹjọ́ o ẹ̀yin èèyàn wa ibi tí sex education ti wọlé ni o ẹ máa kọ́ àwọn ọmọ yín ní sex education ẹ dẹ̀ máa kì wọ́n láyà if anybody bá bá ẹ sùn àwọn kékèké ni mò ń sọ o because ọ̀rẹ́ lè ṣe o ti ní kọ́má at age 20 tí ò bá lọ́wọ́ nǹkan nu tó bá lo ṣẹ́ fún tí wọ́n ti nà nígbàdí ó yẹ kó lè speak up tàbí bóyá bàbá yẹn threaten ẹ ẹ̀yin ìyá àwa ìyá ẹ jẹ́ a máa sọ fáwọn ọmọ wa pé no matter what anybody threaten you sọ fún mi no matter what if anybody threaten pé òun á ṣe gbọ́ òun á ṣàwò sọ fún èmi tí mo jẹ́ ìyá ẹ̀ ikú ọmọ nípa ìtàlẹ̀ tó mo bá lè sọ nǹkan bẹ́ẹ̀ yẹn fún wa ẹ má jẹ́ ká fi ṣe ìjà ìgbésẹ̀ wo lẹ́yìn rò pé tí mo bá sọ nǹkan bẹ́ẹ̀ fún òbí fún ìyá tó yẹ kí ìyá gbé tọ́kìlẹ̀sẹ̀ tó ti wọ 20 years ṣọ́rọ̀ yóò wà suspicious ṣá sọ̀rọ̀. ló fún ilé so àá máa wò pé kí ló dé ìwà arábìnrin yìí tó bá sàtọ̀ àsìkò ọmọ yìí máa mú ẹni tó fún ní oyún wá. tí dáàdì yín máa ń sọ. bẹ́ẹ̀ni okay. so tí dáàdì mi máa ń sọ nìyẹn pé ó máa mẹ́ni tó fún lóyún máa mú ẹni tó fún lóyún wá so ọ̀rọ̀ yẹn le débi pé ìyá mi wò pé tóun ọba jáde sọ̀rọ̀ yóò kàn máa di ọ̀rọ̀ tó máa tóbi ni so wọ́n pe gbogbo àwọn ẹbí wọ́n pè wọ́n jọ so wọ́n mú ọjọ́ pàdé tí gbogbo wa máa péjọ tájọ máa ṣe pàdé. kú dédé. láti age 20 ni bàbá yìí ti ń bá ẹ sùn títí wọ age 21 ó dẹ̀ sọ fún yẹ ẹ wá ṣe títí ó wá fi kún oyún jọ̀wọ́ àǹtí mi ṣó ń dùn ẹni àbó ń dùn mọ́ ẹ I don't want to judge you because I will not judge you on this page we don't judge but we ask questions how come age 1 to 19 kò súnmọ́ ẹ age 20 tí wọ́n fún ara gan ti ní boyfriend ni bàbá ẹ̀ wá dé ṣé bàbá ẹ̀ ní owó ṣá kó má ẹ̀ pé ó lù ẹ̀ fóògùn owó àbó lù ẹ̀ fi ṣe nǹkan kan because kò tí ì clear. àsìkò yìí o ẹ kú dédé àsìkò yìí o ẹ̀yin èèyàn wa tẹ́ ń wò mí nílé lóko orúkọ mi ò yí padà Ṣọlá káfíńtà náà ní í jẹ́ mo ní mẹ́wàá ń ṣẹlẹ̀ àwọn nǹkan sọ pé mẹ́wàá ò ní mílíọ̀nù ń ṣẹlẹ̀ mílíọ̀nù. ẹni ìjọba bá ní pera rẹ̀ lọ́mọkùnrin adìẹ tí ò sì tí ì kú kò tí ì mọ irú ikú tí ó pa òun ẹ tẹ̀lé mi ká lọ kí ẹ wá gbọ́rọ̀ lẹ́nu arábìnrin yìí kẹ́ lè mọ̀ pé mẹ́wàá ń ṣẹlẹ̀ lábẹ́ ọ̀run ẹ tẹ̀lé mi ká lọ. mílíọ̀nù ń ṣẹlẹ̀ mílíọ̀nù. arábìnrin ẹ káàsán o káàsán sá. ẹ jọ̀ọ́ ẹ sọ̀rọ̀ sókè. ẹ káàsán sá. ohùn mi lókè ju ohùn yín lọ kí ló dé. ẹ káàsán sá. ẹ jọ̀ọ́ kí lorúkọ yín. Adéọlá lorúkọ mi. ẹ ti ń pè mí ó ti tó bí ọ̀sẹ̀ bíi mẹ́ta sẹ́yìn báyìí tẹ́ ẹ ti ń pè mí tẹ́ ẹ sì sọ pé ẹ fẹ́ bá mi sọ àwọn ọ̀rọ̀ kọ̀ọ̀kan ìgbà tí mo wá listen sí yín mo rí i pé ọ̀rọ̀ yìí kọjá òye mi ó kọjá tèmi nìkan lè gbàgbọ́ mo wá bí i pé ṣé ẹ lè wá ìlú wo lẹ sọ pé ẹ wà. Mali ni mo ti wá. Mali lẹ ti wá sí Nàìjíríà. ẹ dákun ìjẹ́ ẹ lè ṣàlàyé fún gbogbo ayé ìǹtẹ́ ló ṣẹlẹ̀ láti ìbẹ̀rẹ̀ tó fi dópin. bẹ́ẹ̀ ni sà ẹ kú dédé wọ̀nyí mo kí gbogbo ara àwa náà kí yín o. orúkọ mi ni Adéọlá. ọmọ Yorùbá láti Mali wá sí Nàìjíríà. ọmọ Yorùbá. ó jẹ́ tó máa ń dùn mí lọ́pọ̀lọpọ̀ ṣùgbọ́n màá ṣàlàyé fún ẹ̀yin ará lé. a fẹ́ gbọ́ lẹ́ẹ̀kan sí. gbà mí ní ìyànjú. ìyànjú àbí ìmọ̀ràn Yorùbá yìí gan dán lẹ́nu yín mọ́. ọjọ́ ti lọ ìmọ̀ràn gbà mí ní ìmọ̀ràn. nítorí ṣẹlẹ̀ ni pé mò ń gbé pẹ̀lú àwọn òbí mi méjèèjì ìyá àti bàbá. so mo jẹ́ ọmọ ọdún 20 years gbà tí mo fi ń gbé lọ́dọ̀ wọn. so n tó wá ṣẹlẹ̀ ni pé ìyá mi àti bàbá mi máa ń ní ìjà. so ìjà yẹn dé. wọ́n máa ń jà kí ni nǹkan tó máa ń fa ìjà wọn gan-an.
bí kan máa gbọ́ra wọn èkí ń gbọ́ra wọn yé so ní máa ń fa ìjà lẹ́kọ̀ọ̀kan. kí ni ń fà tí wọn fi gbọ́ra wọn yé. ní tó ṣẹlẹ̀ ni pé ìyá mi wọ́n notice pé bóyá èmi àti bàbá mi ní nǹkan papọ̀ pé nǹkan bẹ láàrin wa. ṣé bóyá ni àbí nǹkan bẹ láàrin yín. nǹkan bẹ láàrin wa. kábíyèsí Ọlọ́run. nígbà tí ẹ wà ní ọmọ ọdún 20. kábíyèsí Ọlọ́run. ok ẹ continue. so ìgbà tí ìyá mi bẹ̀rẹ̀ sí ní wò pé kí ló ṣẹlẹ̀ kíníkan pé nǹkan bẹ láàrin ẹnìyá àti ọmọ yìí. so ìgbà tí mo wá pé 21 years so ìyá mi wọ́n notice pé mo lóyún. so wọ́n á pè mí pé ta ló fún ẹ lóyún àwọn sábà mọ ẹni tó fún mi lóyún. so kò dẹ̀ ṣe é sọ síta pé bàbá mi ló fún mi ní oyún. but ẹni sùrántì ẹ̀yin tí ẹ mọ̀ wípé kò ṣe definitely ẹ̀gbọ́n lẹ ṣe mọ̀ wípé nǹkan tìjú ni láti sọ síta pé bàbá yín ló fún yín lójú. ẹ̀gbọ́n lẹ ṣe mọ̀ pé nǹkan tí ò dáa ni. so in the first place tẹ́ ẹ̀ ń ṣe nígbà yẹn and abiyamọ kú ọ̀rọ̀ ọmọ ìyá dáadáa nìyá yín ó nífunra ó notice wípé ẹ̀ ní nǹkan pọ̀ ẹ̀ ń bá ìyá yín ṣorogún nulẹ̀ ó notice wípé ẹ ti lóyún ìyá dáadáa nìyá yín abiyamọ gidi ni. gbọ́dọ̀ wá jẹ́ abiyamọ gidi báyìí kí ló tẹ̀yìn ò tiẹ̀ wá jẹ́wọ́ fún ìyá yẹn in the first place. Mami o nǹkan báyìí ló ń ṣẹlẹ̀ o kí ló dé tẹ́ ẹ̀ ṣe bẹ́ẹ̀ kí ló dé tẹ́ ẹ̀ jẹ́wọ́. eléyìí lágbára o ẹ kàn dá ìyá yín sí ògọ̀dù ni. eléyìí lẹ́tìkẹ́ definitely ó mọ nǹkan tó ń ṣe now. We don't judge on this page, as I said, but we ask question. If you are able to be shy, not must sọ pé bàbá ẹ ló fún ẹ lóyún, why? Tí o lè sọ in the first place, tí bàbá ẹ ń ṣe. Ṣé ìgbà tí ìyá bá fẹ́ jáde, kí ló tó máa tẹ̀lé jáde ńgbà yẹn? Àti ohun tó bá dúró ńlé, bàbá ẹ lè ṣe báyìí. Èdè ayé ò ní dì wá o. Ẹ̀fọn ayé ò ní fún wa. A ní ká àgbákò, a ní rí family wa ká sunkún. Eléyìí ní agbára. gbogbo ìgbà tí ìyá mi bá fi lè pè mí pé ta ló fún ẹ lóyún so bàbá mi máa wò pé kí ló dé ìwà arábìnrin yìí tó bá sàtọ́ àsìkò ọmọ yìí máa mú ẹni tó fún ní oyún tí dáàdì yín máa ń sọ. wọn náà dẹ̀ sọ̀rọ̀. so tí dáàdì mi máa ń sọ nìyẹn pé ó máa mẹ́ni tó fún lóyún máa mú ẹni tó fún lóyún wá. so ọ̀rọ̀ yẹn le débi pé ìyá mi wò pé tóun ọba jáde sọ̀rọ̀ yóò kàn máa di ohun tó máa tóbi so wọ́n kó gbogbo àwọn ẹbí wọ́n pè mí jọ so wọ́n mú ọjọ́ pàdé tí gbogbo wa máa péjọ tájọ máa ṣe pàdé. mọ́mì yín lọ pé ìyá ẹ̀ dẹ̀ ṣe mí. so wọ́n pè pàdé so ó kù bóyá bí ọjọ́ méjì tí àwọn ẹbí mú pa máa ṣe pàdé so bàmí kan pè mí pé kí n jẹ́ ká lọ so àkóso mọ́tò wọn so ìwọ ṣáà máa wò so ibi gáréèjì tá a wà tá a ti fẹ́ wọ ọkọ̀ so lẹ́nìkan ti wá arákùnrin kan ti wá tó ti wá bá wọn pé báwo ni ọ̀rọ̀ tá a jọ sọ bàbá ní ọkọ̀ náà ni so owó nǹkan sáré tí wọ́n kawó lé wọn lọ́wọ́ ìyókù nǹkan wọn láwọn máa ṣe transfer sí àkáǹtì wọn bá mi bọ̀lẹ̀ wá ń lọ ìwọ ṣáà máa wò ṣáà máa wò so bá a ṣe ń lọ ìgbà tá a ṣàfi débi ìlú tá à ń sọ yìí ibo ni ìlú tá wọn ní Mali ni. àǹtí ẹni sùúrù ẹ má bínú o bàbá tó fún yín lóyún tó wá ní ẹ ká lọ ṣé làákàyè yín ò dẹ̀ sọ fún yín. I am not trying to be insultive mi ò bú yín o as in mi mo ṣe fẹ́ put ẹ ni ṣé làákàyè ẹ ò sọ fún ẹ ṣé làákàyè yín ò dẹ̀ sọ fún yín pé bàbá tó fún ọmọ ẹ lóyún yìí tó wọ́n fẹ́ pe family meeting ẹjọ́ tí n bá ń sọ ni ẹ máa rí mi he o ẹ̀yin tẹ́ ń wò mí ọ̀rọ̀ tí mò ń sọ tó bá mú yes ẹ jẹ́ kí n rí ní comment section tẹ́ bá ní tí yín tẹ́ fẹ́ fi kún ẹ bá ra kọ sí comment section àǹtí mò ń béèrè lọ́wọ́ yín bàbá tó fún ọmọ ẹ̀ lóyún ìjọ wá ní já máa lọ ẹ̀ẹ́dẹ̀ wo wípé bàbá yìí lè wò ó nítorí ìtìjú kó lọ pa yín dànù ẹ rí o bẹ́ẹ̀ ìlàkàyè yín ò sọ fún yín pé bàbá yìí ṣe mú yín lọ o ó lè lọ kàí fáwọn tó ń ṣògùn owó ó lè mú yín débi kan kó yí yín lọ́rùn ó lè gbé sí mọ́tò kó lọ wà yín jù sómi àbí kó lọ pa yín dànù ẹ rí o bẹ́ẹ̀ irú bàbá bẹ́ẹ̀ tó tẹ̀lé ni mo ṣe ń pẹ́ ẹ̀yin tèmi tẹ̀ ń wò mí ṣojú lásán lè ṣá because mo ti
mo ti ń rí bákan mo ti ń wò bí ẹni pé àbí ó ní kọ́nú kọ́rọ̀ nínú because how do you follow that kind of man ẹ tún wá dé garage ó fẹ́ lé ọlọ́kọ̀ lọ́wọ́ ọmọ 21 years ó fẹ́ fún ọlọ́kọ̀ tó mọ̀ àti onímọ́tò tó tiẹ̀ rírí ó fà ẹ̀ fún ó san owó fún onímọ́tò yẹn ó dẹ̀ wò pé owó kí náà ń san ṣé kìí ṣe pé owó ẹ̀mí ẹ̀ kan lọ pa iná san fún onímọ́tò yẹn ó tún béèrè pé balance ńkọ́ ó dẹ̀ wò pé ṣé kìí ṣe pé bàbá yìí ti ta ẹ́ toyúntoyún fún àwọn tó máa yọ ọmọ inú ẹ̀ fi ṣògùn owó àbí tó máa pàwọ́ fún ara ẹ̀ ó dẹ̀ rò bẹ́ẹ̀ ẹ̀yin èèyàn mi ṣọ́rọ̀ yóò ní nǹkan mi inú ṣá tó bá ṣe rí ẹ jẹ́ ká mọ̀ ní comment section because ọ̀rọ̀ yìí wọ́n gbọ́ yìí ó shock wọ́n yẹ sẹ́ǹdẹ̀ sí mi bá mo ní mo gbọ́dọ̀ jẹ́ kẹ́ gbọ́ kẹ́ bá wa ṣí ẹ̀ káwọn èèyàn tó fi kọ́gbọ́n káwọn èèyàn tún rí ẹ̀yin tó bá yẹ pé ìyá ẹ̀ kọ̀ọ̀kan ó lọ fẹ́ ọkùnrin míì tí stepfather wá ṣe lè à ní stepfather tó jẹ́ ni bàbá tó bí nínú nìyẹn o kò ń ṣe stepdaughter kò ń ṣe stepdaughter o kò ń ṣe stepfather o gbogbo ẹ̀yin ọkùnrin dáadáa kudos to you ó dàbà máa dúró tì í ṣẹ́ẹ̀fù ni ká pé lè ní àbí èdè àṣàsí ni ká pé ní àbí àwọn sí àtàtàsí àtèdè àtẹ̀fún àtàwọn sí kò máa níyà ilé mi àti yín o àǹtí ẹ sọ̀rọ̀. kò sí wàhálà ìlú yìí ni mo wà tí mo fi bí àkọ́bí tí mo fi bí ẹlẹ́ẹ̀kejì tí mo fi bí ẹlẹ́ẹ̀kẹta. ẹ dákun ká lẹ bí ọmọ mẹ́ta fún. bàbá mi ni mo bí ọmọ mẹ́tẹ̀ẹ̀ta fún. ìgbà tẹ́ dé Mali ṣé gbogbo ara ilé ò mọ̀ wípé Mali lẹ́wà ni. kò sí anybody kò sí ẹnì kankan tó mọ̀ nítorí pé fóònù tí mo mú kò láti Nàìjíríà wọ́n ti gbà lọ́wọ́ mi bàbá mi ti gbà lọ́wọ́ mi sim card line tí mo fi ń pe àwọn èèyàn wọ́n ti kàn so wọ́n ra mi tuntun ni wọ́n rà fún mi pẹ̀lú sim card. ẹ má bínú ṣé àwọn tí wọ́n wà ní Mali yẹn ṣé wọn ò mọ̀ rí yín ní rí pé ẹ̀yin àti bàbá yín lẹ́jọ́ ní nǹkan pọ̀ ní àbí. kò sí anybody tó dá wa mọ̀ rárá nítorí a wá láti ìlú kan sí ìlú yẹn ni so àdéjọ ń gbé bíi lọ́kọláya. ẹ̀yin àti dáàdi yín ẹjọ́ ń gbé bíi lọ́kọláya. àgbákò. inú tí ilé ẹ̀dẹ̀ dùn sí. ó jẹ́ tó máa ń bà mí nínú jẹ́. ok kí wọ́n ní nǹkan tí ó dé tẹ́ fi báwo lẹ ṣe alábàápàdé àti pé ṣé ẹ mọ̀ nọ́mbà mọ́mì yín lórí tẹ́ fi lè pè wọ́n ní àbí nọ́mbà ẹbí wọn kankan. kò sí nọ́mbà kankan tí mo mọ̀ lórí kò sí nọ́mbà ẹnì kankan tí mo mọ̀. ọjọ́ orí yín ṣe tó yìí kí ló dé. kò sí kankan tó pé mi ìgbà tí mo mọ̀ pé bó ṣe máa rí láti lè ní so wọ́n dẹ̀ ti gba sim card wọ́n ti gba fún gbogbo ẹ̀ ni wọ́n ti gbà lọ́wọ́ mi. bó lẹ ṣe alábàápàdé yìí. àǹtí ẹjọ́ má bínú Ṣọlá kápẹ́ńtà àǹtí mo fẹ́ béèrè question kan lọ́wọ́ yín ẹbí kìíní ẹbí kejì ẹbí kẹta ẹlẹ́yìn gbé mi gẹ́gẹ́ bí lọ́kọ láya pẹ̀lú bàbá yín ẹ̀dẹ̀ ń wé ọmọ kalẹ̀ fún tí ò bá ní nǹkan míì nínú o gẹ́gẹ́ bí mo ṣe ń sọ ẹwẹ́ kìíní ẹwẹ́ kejì ẹwẹ́ kẹta ibi tẹ́ ń gbé yẹn ṣé inú ẹ̀wọ̀n ni tó bá jẹ́ inú ẹ̀wọ̀n ṣé maximum prison ni ṣé ẹ̀yin nìkan lè dá gbénu bẹ̀ fọ tẹ́ bàbá bímọ mẹ́ta àtọ ọdún àwọn yẹn ṣàgbà bí ọdún méjì lọ́wọ́ ara wọn bóyá láàrin 6-7 years kò wá sí ẹnì kan ní facility yẹn tẹ́ ń bá sọ̀rọ̀ ìlú tẹwà for 7 years ẹ mọ bí nǹkan tó jẹ́ police station mo ń láti lọ sí police station bàbá yóò lè máa wá kí mi mọ́lẹ̀ bíi kó máa fún mi lóyún kí lè máa bímọ fún ẹ dẹ̀ wípé ẹ kẹ́ lọ sí police station àbí kẹ́ sọ fún àwọn ará àdúgbò àbó ń dùn mẹ́yìn fún ara yín wọ́n bí ẹni kò dùn mọ́ yín èyí tẹ́ ń wò mí mo tún béèrè lẹ́ẹ̀kan sí ṣọ́rọ̀ yóò ní nǹkan mẹ́rin ṣá ṣé ọ̀rọ̀ yìí kò bá nǹkan míì dé eléyìí ti bá nǹkan míì dé ògún gbọ́ eléyìí ó ti kúrò ní ó ti kúrò lójú lásán ó ti di mẹ́wàá 2 million ṣẹlẹ̀ wàá mọ fóònù ọbẹ̀ nìkan kan lórí you don't tell me that at age 21 àbọ̀ ń lọ ewé amúnimúyẹ̀fẹ́ nìyí ni òwò amú fóònù ọbẹ̀ nìkan kan lórí Facebook náà ò dẹ̀ réyàn kan tó yẹ pé o mọ username ẹ̀ Facebook name ẹ̀ pé ẹnìkan tí a ti jọ jẹ́ bí nínú àwọn friends ẹ̀ àwọn àbúrò àwọn family ẹ̀ o dẹ̀ lọ sórí Facebook kó lọ wò pé
ẹnìkan tó jẹ́ pé ọjọ́ rẹ̀ ń gbà kan bóyá Yorùbá kíní kan lórúkọ ẹ̀ kó lè lọ táìpù ẹ̀ ó dẹ̀ ẹ̀rọ bẹ̀ náà kò yé mi ó wò pé orí Instagram at 21 years àwọn tó wà ń sìn ojú wọn ti spere àbí 7 years ago 7 years ago gan àwọn 15 17 years ti wà lórí íńtánẹ́ẹ̀tì ẹ jọ̀ọ́ ń tẹ́ bá rò láàrin ibẹ̀ yẹn ọ̀rọ̀ yìí ó fẹ́ máa ṣe bákan bákan lórí social media. bí mo ṣe mú fún pé bí kò sáà ṣe kó ṣe so mo ṣe wọ Facebook ibẹ̀ ni mo ti rí pé solar capital tí mo dẹ̀ rí pé àwọn èèyàn máa ń sọ ẹ̀dùn ọkàn wọn true life story wọn tí mo rí pé wọ́n ṣe máa ń sọ tí wọ́n máa ń gbà wọ́n nímọ̀ràn mo ṣe wá wò pé mo gbọ́dọ̀ rí ẹni yìí kémi náà sọ live story live tèmi náà fún wọn. ok ṣé gbogbo ìgbà tí ẹ ń wo Facebook ẹ rí àwọn family mọ́mí yín kankan family dáàdi yín kankan tẹ́ lè hard tẹ́ lè sọ fún pé ìlú tẹ́ wà ní. mi ì rí kankan ló jẹ́ wò pé bóyá tí n bá dẹ̀ ṣì bá yín sọ̀rọ̀ pé bóyá a lè ṣe padà rí. gbogbo ẹ̀yin ọmọ Nàìjíríà ọ̀rọ̀ lẹ gbọ́ yìí o ọ̀rọ̀ ni ẹ dákun torí Ọlọ́run ṣé dáàdi yín mọ ìgbà tí ẹ kúrò ní Mali tẹ́ fi sá wá sí Nàìjíríà. wọn ò mọ̀ rárá o mo jí owó wọn mú tí mo fi dé Nàìjíríà gan. ẹ tó jí owó dáàdi yín mú lẹ tó fi wọkọ̀ wá Nàìjíríà. bẹ́ẹ̀ni sà. ẹ jọ àwọn ọmọ yín kọ́ ṣe kó àwọn náà wá Nàìjíríà. mo kó wọn wá mo ti kó wọn ti dáàdi mi ọ̀dọ̀ dáàdi mi làwọn mẹ́tẹ̀ẹ̀ta wà. kí ni nǹkan tẹ́ wá fẹ́ báyìí tí ẹ fẹ́ kí àwọn ọmọ Nàìjíríà ò ṣe fún yín kí ni tẹ́ fẹ́. mo fẹ́ sọ ohun tó ń dùn mí lọ́kàn mo fẹ́ sọ fún wọn bóyá ibi tí n bá ti ń sọ tí wọ́n bá ti ń rí fídíò káàkiri bóyá màá lè rí ẹbí ìyá mi àbẹ́ níbodì tó bá mọ̀ mí tó lè bá mi rí wọn so tí wọ́n fi mọ ibi tí mo wà lọ́wọ́lọ́wọ́ báyìí bí mo ṣe ń bá yín sọ̀rọ̀ yìí. so ìdí tẹ́ fi wá báyìí ní báyìí ni wípé ẹ ní ìgbàgbọ́ pé tá a bá post fídíò yìí ẹ rí ẹbí mọ̀mọ́ yín àbẹ́bí bàbá yín wọ́n sì ti mọ̀ wípé yín ti ń ṣẹlẹ̀ yìí ara wọn níná ti ń jó àdìbẹ̀kọ́. bẹ́ẹ̀ni sà. ẹ dákun ẹ̀yin ọmọ Nàìjíríà tí ẹ̀ ń wo fídíò yìí ẹ dákun ẹ bá wa share fídíò yìí. ẹ bá wa share ẹ jọ̀ọ́. arábìnrin Adéọlá yìí wọ́n láwọn nídìí ìrànlọ́wọ́. bá wa share. wípé àwọn ò tiẹ̀ mọ ilé mọ́ bímọ àkọ́kọ́ bímọ ẹ̀kejì bímọ ẹlẹ́kẹta. kò mọ street. ọ̀dọ̀ mi báyìí ni kò mọ àdúgbò. wọ́n wá ní tí àwọn fámílì àwọn bá rí fídíò yìí wọ́n lè kọ̀ǹtàtì mi tí wọ́n bá kọ̀ǹtàtì mi wọ́n lè fi rí àwọn lè ṣe alábàápàdé wọ́n ló wù kílẹ̀ ló wù yín irú ìgbésí ayé òlẹ̀ ló wù yín kẹ́ mọ́ gbé nìsín. ó wù mí kí n mọ gbégbé ayé òmìnira ìgbé ayé òwà gidi nítorí pé ìgbé ayé tí mò ń gbé gbà ń bíbá pé wọ́n dé mi mọ́nú ẹ̀wọ̀n mi bíbá pé nú ẹ̀wọ̀n ni mo wà. ẹ̀yin ọmọ Nàìjíríà ọ̀rọ̀ lẹ gbọ́ yìí o ọ̀rọ̀ ni eléyìí tá a mú wá sí ti gbọ́ yín ọ̀rọ̀ ni ohun tó ń ṣẹlẹ̀ ni o torí àwọn míì ò sọ pé kí leléyìí ìwọ ni ohun tó ń ṣẹlẹ̀ ni o ẹni tí nǹkan ń ṣe òun ló mọ̀ pé nǹkan ń ṣe bẹ́ẹ̀ ni ọlọ́mọ fàbúrú àwọn ṣe tí wá nǹkan ò ṣe ká máa gbàdúrà kọ́lọ́ máa jẹ́ aburú ṣe wá àwọn tá aburú ṣe ẹ jẹ́ ká máa ṣàdúrà kọ́lọ́run bá wọn dẹ́kun àwọn tí ò dẹ̀ tí ṣe kọ́lọ́run má jẹ́ ká burú ṣe ẹ dákun sórí Ọlọ́run ẹ bá wa share fídíò ẹ bá wa share bọ́dá Ṣọlá kápẹ́ńtà àbí dáadé Ṣọlá kápẹ́ńtà mi mẹ́rin tó wà tó interview wọn ẹ jọ àwọn nǹkan tó yẹ kí bá wa béèrè ni pé ní kó tó di pé wọ́n lọ Mali ṣé ibo náà ń gbé ọmọ Yorùbá àti mọ̀kọ́ ọmọ Yorùbá ni Adéọlá Yorùbá ló ń sọ lẹ́nu Lagos state ló ń gbé ni Ọ̀yọ́ state ni Àkúrẹ́ ni Oǹdó ni ká lè mọ ibi ó ní odó tá máa da ọ̀rá sí irú tó bá pẹ́ bí Oǹdó ló ń gbé ìsìn a lè pàwọ́ ẹ̀yìn ọmọ Oǹdó àwọn tó tọ́tún lọ́rẹ̀ tó jọ ọmọ Oǹdó wọ́n á tún ṣí ẹ̀ bóyá Ọ̀yọ́ ni bóyá Lagos state ni bóyá Kwara ni bóyá Ògùn ni bóyá Èkìtì ni bóyá Àkúrẹ́ ni bóyá Ìbàdàn ni ibi tóun kó lè jẹ́ nílẹ̀ Yorùbá ẹ bá wa bí wọn ẹ bá wa tún fídíò mi ṣe tẹ bá wa tún fídíò mi ṣe ẹ hashtag mi Yorùbáwùyí lórúkọ mi ń jẹ́ ẹ hashtag mi tẹ́ bá dé tag mi náà kọ́lẹ̀ pé bí èèyàn ń wá ojúṣàájú àbí èèyàn ń ṣọ̀rẹ́ o kákan fi gbé síta káyàn àwa ń ṣe lórí show Yorùbáwùyí kákan gbé síta káwọn èèyàn bá wa pín káwá rọrùn ayé fún ni ẹ̀yin tẹ́ ń wò mí àwọn ọmọ mẹ́ta tán bí yẹn irú ayé wo làwọn ẹ̀ máa live
ta ló máa pè ní ìyá fún àwọn ọmọ yẹn. Ó ṣọ́ọ̀kì yín, ó ṣọ́ọ̀kì mìíràn. Talent tó máa náwó sí pé bàbá yín nì fún àwọn ọmọ yẹn. Tálá ọmọ yẹn máa náwó sí pé ẹbí ìyá àwọn ni, ẹbí bàbá àwọn ni. Tó máa fẹ́ ṣe graduation, tó máa fẹ́ ṣe ìgbéyàwó. Àbí tó máa padà di èèyàn ńláńlá láwùjọ lọ́jọ́ iwájú. Irú ìtàn burúkú wo ni bàbá yìí rà kalẹ̀ fún àwọn ọmọ yìí. Ọmọ kìíní, ọmọ kejì, ọmọ kẹta. Ẹ ṣe eré o. Torí tó ń le lábẹ́ yín. Tẹ́ ẹ fi ń gún ìyá tó fi bí ọmọ, ẹ tó lọ fi ń gún ọmọ náà. Ọlọ́mọ jẹ́ ká rédíò. Ẹ fún ayé ìdí ayé àgbákò má jẹ́ kó kàn, má jẹ́ kó kàn àwọn ọmọ wa o. Má jà á sì ṣe tọkọtọmọ tẹbí tará. Eléyìí lágbára. Ó ní ìtọ́jà agbára lọ. Ẹ wo, ẹ fẹ́ sùn, ẹ fẹ́ lọ wo next show. Ẹ lọ wò kí n rí yín. Ẹ tẹ subscribe button, tẹ́ bá ti subscribe. Notification button yín ẹ hàn nù ẹ̀. Tá bá ti rẹ́ bí wọn, á gbé wá fún yín. To notification ẹ tàn sí wọ́n máa bẹ personalize all. Ẹ ṣáà ti tẹ̀ sí all. Gbogbo tá bá release ẹ máa rí. Ẹ ní sórí burúkú o, èmi ló ní kàgbákò. Ire o, mo nífẹ̀ẹ́ yín. Thank you so much. I love you. Next show, please.